máìkì fún Fadilatu Sheikh Mansuruddin Alayinde Hamza Muhammad Yusuf Size Zaman wọ́n fẹ́ kata ní àtọ́dún yìí ọlọ́run má ṣe láṣẹ mọ́ fún mi àti ẹ ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد النبي جبل الله صلى الله عليه وسلم. النبي جبل الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله إياك قدري ومقدار الحديم يا أئمة الشيخ أحمد تجاني لنا بهذا المحضر فاكتاتف بالنصيحات تأتي لنا بسفر láì ní fa àsìkò gùn adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. adúpẹ́ fún àwọn Ọlọ́run wa tí ń bẹ lórí kalẹ̀ tí ó bá kí ń ṣe àwọn ni àní ráyè máa dúpẹ́ báyìí a tún dúpẹ́ lọ́wọ́ àwọn Ọlọ́run wa tí ń bẹ lórí kalẹ̀ kọ́lọ́run jẹ́ a lè máa dúpẹ́ fún yín gbogbo ìgbà amina. kọ́lọ́run jẹ́ a lè máa dúpẹ́ fún yín gbogbo ìgbà amina. ohun tá a ní fi máa dúpẹ́ fún yín Ọlọ́run má jẹ́ a rí láíláí amina. àpadà sábúrú tá a fi ní máa dúpẹ́ fún yín gbogbo ìgbà níṣẹ́jú Ọlọ́run dákun má jẹ́ a rí láíláí amina. wọlá àlùbáríkà àwọn ènìyàn Ọlọ́run amin. 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 lákọ̀ọ́kọ́ mo kí Ọlọ́run mi tí ń bẹ lórí kalẹ̀ Mọ̀lánà Sheikh Ibrahim ìyẹn sallallahu ta'ala alayhi. ní nǹkan kan láyé mi tí ń fẹ́ fàyè mi ràn ju Sheikh Ibrahim lọ ń máa sọ ní gbogbo gbà kódà nítorí kídìmọ̀ Sheikh Ibrahim lọ́lọ́run ṣe dá mi nítorí kí n wá máa ṣe ẹrú Sheikh Ibrahim lọ́lọ́run ṣe dá mi mo dẹ̀ ti ní pé gbogbo tí Ọlọ́run bá ṣe fún mi láyé adìyẹ Sheikh Ibrahim ni màá ṣe fún gbogbo tọ́lọ́run bá fún mi Sheikh Ibrahim lónìí nítorí pé Sheikh Ibrahim dídá èmi gan fún ara mi ohun tí Sheikh Ibrahim dá ni kí n wá ṣe láyé ni ní nǹkan kan tí n fẹ́ fàyè mi ràn ju fẹ́ Sheikh Ibrahim náà lọ mo sì ń dúpẹ́ fọ́lọ́run pé ìfẹ́ Sheikh Ibrahim náà sì ń gbé mi bẹ́ẹ̀ ni ìfẹ́ Sheikh Ibrahim náà ń gbé mi ilé méjì ni mo ní tó o bá ti nílé ìyàwó nílé bàbá àgbákò ló ṣe ẹ tó o nílé ìyàwó tún nílé bàbá mo máa ń sọ fáwọn èèyàn pé ilé bàbá mi nílé Sheikh Ibrahim ilé bàbá mi lè Sheikh Ibrahim ni ilé ìyá mi lè bàbá Sayyidi Ali ẹ wá yí pé mo ṣe oríire láyé mi oore tí wọ́n ṣe ń dilé wa èmi ní ẹgbẹ́ tó kọ́kọ́ ṣe wàláì fẹ́ni tó nílé méjì mo nílé bàbá mo nílé ìyá ilé bàbá mi nílé Sheikh Ibrahim ni inú ilé ìyá mi inú ilé bàbá Sayyidi Ali ni ṣé ẹ̀yin pọ̀rọ̀ mi tọ́pẹ́ ó ṣe dédé ọpẹ́ Ọlọ́run mo dúpẹ́ fún yín o oore tẹ́ ṣe fún mi nínú ayé mi tẹ́ ṣe fún wa nínú ìdílé wa a dúpẹ́ fún yín o 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 tó wáyá sí pé àti ẹ̀ wá yọ̀dọ̀ yín àyànú lé yín ayé wa máa ti bàjẹ́ ayé wo ní níwúlò olójà sí pé a máa bẹ ní títì tá a máa fọ́gùn kiri ni a dúpẹ́ fún yín o a dúpẹ́ fún yín o gbogbo oore tẹ́ ṣe fún wa la mọ̀ lóore o gbogbo ń tẹ́ ṣe fún wa la mọ̀ lóore o gbogbo ń tẹ́ ṣe fún wa la mọ̀ lóore gbogbo ń táwa náà rí ààrí lọ́fẹ̀ẹ́ o kídìmọ̀ yín la fi ń rí o àlùbáríkà yín la fi ń rí o àmọ́ nǹkan kan ṣe o ẹ̀yin lẹ láyé wa ẹ̀yin lẹ lọ́run wa àtìyàwó mi ẹ̀yin lẹ ní àtọmọ mi ẹ̀yin lẹ ní àti ìran mi ẹ̀yin lẹ ní gbogbo ń tó jáde lára mi ẹ̀yin lẹ ní o a dúpẹ́ lọ́wọ́ yín 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 o anakumullah dùmọ̀dáyé sí irukun fayakun ìyẹn radiyallahu ta'ala anhu mo wá bìí tí mo fi kí bàbá mi Mọ̀lánà Sheikh Misbahudeen ayé labẹ́gan ajípọ̀n mi adamallahu hayatahu. tẹ́ni ìbá rí báyìí ọpẹ́ tọ́sẹ́yìn náà ọpẹ́ tọ́sẹ́yìn náà ọpẹ́ tẹ́sọ́yìn náà nítorí pé tẹ́ bá rántí àná ò rí báyìí fún wa ìní ìtura báyìí lá tàlàáfíà mo bá ń sọ ní gbogbo ọmọ tẹ́ kọ́ ní kéwú láyé kò sí ìtí ẹ lè fi ṣe fáàrí tó tó èmi mo ní láwọn aṣíwájú
ṣùgbọ́n kò sí ìtẹ́ lè fi ṣe fáàrí tó tó èmi ìyìn dẹ̀ dínà yín lọ́mọ mi ìyìn dídá yín làfà o ẹ̀yin làfà mi ẹ̀yin láyé mi ẹ̀yin lọ́rùn mi mo sì wá dúpẹ́ pé orúkọ tẹ̀yìn jẹ́ lápá lára mi ọlọ́run dákun mo bẹ̀ ẹ́ ọlọ́run dákun mo bẹ̀ ẹ́ gbogbo ń tá a fi sọ yín pé ẹ kì í ṣàfàwà mọ́ ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o mo fi titi yín mo fi kí àfà mi Mọ̀lánà Sheikh Sirajuddin dìdìrín lẹ́nu mi á sọ yín pé ọ̀tọ̀ làfà tó kọ́ mi ní kéwù ẹ̀tọ̀ làfà tó kọ́ mi ní sufi ó tí dọ́lọ̀ náà mọ̀ náà ni ẹ̀yin náà láyé wa ẹ̀yin lọ́hún wa Mọ̀lánà Sheikh Sirajuddin orúkọ yín náà lápá nínú ayé wa gbogbo àwọn tá a bá ṣe láyé lórúkọ wọn lápá nínú ayé wa tá a sì fàwọ̀ sí báwọn ṣe adúpẹ́ lọ́wọ́ tí yín náà o adúpẹ́ o amọ̀ lóore o mo fi títí mo fi kí bàbá mi Mọ̀lánà Sheikh Shakirullah bàbá mi nu ní gbogbo àbùkù tábùkù ṣe tóbi tó ìyìn ní bàbá kan àwọn ní Mọ̀lánà Sheikh Misbah fáàmì lé wọn lọ́wọ́ nígbà táwọn ti kúrò lábúrò tó ti gba orúpẹ lọ wọn ní kí mo fà á lé bàbá rẹ Ibn Sheikh lọ́wọ́ bá ń mójútó tó ṣe ìdájẹ́ kó wọn náà dà bẹ́ẹ̀ ọlọ́run dákun má bà tí ń jẹ́ láéláé ọlọ́run má bà tí ń jẹ́ láéláé ọlọ́run má bà tí ń jẹ́ láéláé ọlọ́run má bà tí ń jẹ́ láéláé wọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run wọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run lọ́jọ́ tí gbogbo ń téèyàn bá ṣe fún wa la máa sọ ọjọ́ tí kinní kan ṣẹlẹ̀ táwọ̀ ọ̀tún táwọ̀ òsì táwa ní pé ta la máa wá pè gan-an ilẹ̀ tí wá dábàá yìí ta àwọn ni mo kọ́kọ́ lọ sápè tí mo kọ́kọ́ lọ bá àwa jọ lọ síbẹ̀ ọwọ́ bá wa yanjú ẹ̀ ìwọ́de dìrín máa rò sí nǹkan mi o ohun tó ń ṣe nǹkan lèmi ń ṣe o má lọ ròyìn pé kinní kan ṣàmúlẹ̀ mi ń ṣàfàyàn o gbogbo tí mò ń ṣe inú ilé Sheikh Ibrahim ni tó pé dídì lọ sọ pé ó lè lọ ṣe kinní kan àmọ́lì kan já lọ́wọ́ mi ń ṣe máa rò bẹ́ẹ̀ nítorí pé ìrònú ẹ̀yìn àfa nígbà ó ti lè ṣe kankan bẹ́ẹ̀ yẹn àwọn tó wà láàrún dìdìrín ní ẹ mo ti kúrò bẹ́ẹ̀ dìdìrín ní ẹ mo wá kí bàbá mi ṣe rọ́bì ọlọ́njà rìn pẹ́ ọlọ́njà rìn pẹ́ ọlọ́njà rìn pẹ́ nínú àwọn tí wọ́n ń ṣàánú wa ni wọ́n tí wọ́n ń tọ́jú wa mo kí bàbá Jagunmọ́lú Fẹ́dọ̀ ọlọ́njà kò má bàa ti ń jẹ́ láéláé mo wá kí bàbá mi ni wọ́n ọ̀rẹ́ mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n ẹnì kejì mi ni wọ́n tí nǹkan bá ṣe tí wọ́n ti pè wọ́n nǹkan yẹn ti wọ́n ní ká àwọn so tó bá ti yá ó máa yá tó bá ti yá ó máa yá ọlọ́run dákun kò sí wá sí nǹkan tí ń bẹ láàrin àti ń jù fẹ́ ṣé Ibrahim náà lọ ọlọ́run dákun má jẹ́ ó dàrú láéláé wọlé àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run èní mo fẹ́ fi dúpẹ́ fọlọ́run ni ọpẹ́ tí mo fẹ́ fi dúpẹ́ fọlọ́run náà ni pé èní ni mọ́lúdù wa pé 14 tá a ti ń ṣe nígbà tí wọ́n á ronú pé 14 tọ́ha nìyẹn mo ti wá wọn pa 14 wàhábù nìyẹn dèdè gan tó wá pé 14 gbogbo ntọ́lọ̀ máa fi ń tàyàn lọ́ọ̀rẹ́ lọ́lọ́run fi wá fi tàyàn lọ́ọ̀rẹ́ mo wá lékún nínú ìfẹ́ ṣe Ibrahim ohun tọ́lọ̀ fi tàyàn lọ́ọ̀rẹ́ nu mo lékún nínú ìfẹ́ ṣe Tijani ohun tọ́lọ̀ fi tàyàn lọ́ọ̀rẹ́ nu mo lékún nínú ìfẹ́ yẹn àfáà mi tó bá lọ ń wádìí wàá kọ́ máa wádìí wó kọ́ kú dànù ni tó pé ohun tèmi ń ṣe kọ́ ni wọ́n ń ṣe tí n bá ní wọ́n náírà mo lè ná fáwọn àfáà mi kí wọ́n lè ṣe wú ẹ̀ ni ọ̀sán kẹbi apá ebi ẹ̀ náà ni ó pọ̀ ọ́ kú bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ntọ́lọ́run tẹ̀sí fún mi fi ṣáàdíà yín sì ṣáàdíà kóyà gbogbo nta ni mo sọ fáwọn ẹ̀rọ sàlàtú wípé ẹ ṣáà yọ̀ǹda mọ́lúdù yìí fún gbogbo ntabọ́ṣà àti yẹn rí ẹ má bí mi léèrè pé báwo la ṣe ṣòwò àwọn àfáà wa lọ lówó wọ́n dẹ̀ ti yọ̀ǹda bẹ́ẹ̀ fún mi nígbà tí mo ń pa àfáwọn náà ń ṣàfóòlè ọlọ́run ṣàánú àfáwọn náà wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa pátá tẹ́ ń dúró tọ́ ọlọ́run lára mi ọlọ́run bá mi sọ gbogbo yín déèyàn ọlọ́run bá mi sọ gbogbo yín déèyàn gbogbo tó jáde látara ọmọ yín pátá ọlọ́run bá mi sọ wọ́n déèyàn wọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run wọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run mo kí bàbá mi dédé kíkí tí àfa máa kí bàbá rẹ̀ èmi náà ṣe kí wọn nítorí dédé iṣẹ́ tí bàbá máa ń ṣe lórí bàbá àfa máa ń ṣe lórí ọmọ náà ni dédé iṣẹ́ táwọn náà ṣe lórí wa ọlọ́run dákun má bàa ti ń jẹ́ láéláé wọlá àlùbáríkà àwọn mo kí gbogbo ẹ̀yin àfa mi pátá ọlọ́run dákun bá gbàdúrà yín mo kí gbogbo ẹ̀yin bọ̀dá mi pátá ọlọ́run dákun bá mi gbàdúrà yín mo kí gbogbo àwọn àfa wa pátá ọlọ́run dákun bá gbàdúrà yín mo wá kí Alhaji wa Savage wọ́n ṣe kíní kan fún mi lọ́dún tó kọjá tó yà mí lẹ́nu mọ́lúdì wa wọ́n rò bí pé ọjọ́ sátọ̀dé la máa ṣe
ọwọ́ òbí lọ́jọ́ Friday ọwọ́ adé lọ́jọ́ Friday ọwọ́ dúró sí ìbáyẹn pa àti ìbẹ̀rẹ̀ mọ́lúdì ni àti ìbẹ̀rẹ̀ láti òdìdí Ìkòròdú wọ́n tún dáná wọn lódì wá ọkọ̀ ẹbí wa wọ́n kú gbogbo èèyàn wa ọwọ́ á pè mí pé àlùmọ́sí á ti dójú agbo àbẹ́ nìkan kan láago 12 bàbá alẹ́ ìkọ́ni mọ́lúdì dọ́là a dẹ̀ ti dáná wa ti kó gbogbo nǹkan wa bọ́ọ̀ la ṣe máa ṣe wa wọ́n ní kí ẹ tó délé ànábì ó jẹ àwọn tó máa jẹ́ máa pàdé wọn lọ́nà wàláì ọlọ́run dákun gbogbo tó jáde látara yẹn ọlọ́run bá a san wọ́n dé èèyàn wọlé àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run wọlé àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run mo kí ọmọ ìyá mi tí ń ṣe ọjọ́ ìbí lónìí ọmọ ìyá mi gangan ni owó ni kókó ọlọ́run má bàa ti ń jẹ́ láéláé wọlé àlùbáríkà mo kí àlùfáà wa Sheriff mo fa ànábì mo fi kí yín mo kí alájà wa Bintu Rasul àjọ bẹ̀rẹ̀ látàná ni kó tó dé ni ìdùnnú yín náà lélẹ́yìí o wàláì làzim ìfojú pa yín rẹ́ tó kọjọ́ ta bẹ̀rẹ̀ kò rí báyìí àwọn náà ni lọ́ ti ń dúró tí wàá bọ̀ látànà wàláì làhazim ó ti já sọpẹ́ o lálùbáríkà yín ni o lálùbáríkà yín ni o wọ́n lálùbáríkà yín ni ọlọ́ alhamdulillah ya Allah ya Allah alhamdulillah اللهم صل على سيدنا محمد الفاتح الماء سبق الناس لك بالحق والهادي الى صراطك المستقيم وعلى آله كقدر مقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين لسادة من حزبهم أقدامه فوق الجبال إن لم أكن منه فلي بحبهم هز الوجه فابجعي وبهزهم طيب لنا إن شاء الله يا واكتم لنا بالخير يا مولى لنا رب سوى يا ربنا صل على خير الحنم الحلا على السماوات الأولى بإذن رب الحلي تنية ربه بمديات شافي بالمنطق البادي أبقي بيا محمد بمديات شافي بالمنطق البادي أبقي بيا حالا بشاغل مولودي شاغل هلا وسودادي شاغل نبي لحمدي شاغل ربي الحوالي قد قصبي ربيه إسكانك ربيه اللاجد وشافي بكل كتب مهدلي حالا بشاغل الفرح شاغل ذهب للترح وفكرنا والمراي شاغل نبي الأفضل شاغل الفلا والسوه شاغل به سددو موشعي بين شو متواجه مكللي هلم بشال الفاتح إغلق قول الفاتح منقص بي فواتي وهذا كاتم ملالي هلم بشال الخاتم شاي النبي القاسم وفاتي وكاتمي وهكري وهوالي هلم بشال النسيري للعكشال الحمري بالعوف شال زايري بكل وصف الأكملي هلم بشار الهادي لمن هاجي وشادي وقيدي واديه لطريق الأمثالي بالمنطق البادي إتغاسكو هلم بشار المولدي ذاك رأنا بالمعتدي أصل لأصول سيدي حبيبنا مبجلي على بشار المولد ذكرنا بالمعتدي أصل لأصول سيدي حبيبنا الله قد كان المرسل وجود الأول ولم يكن من جدل لأصلنا موصل العالم شان المولد ذكرنا بالمولد
على أصل الأصول سيدي حبيبنا مبجلي على فشانه شان عجيب ورمزه رمز الحبيب رمز الحبيب للحبيب في الحرف غير مشكل على بالمولد ذكرنا على سلال الرسول سيدي حبيبنا مبجلي على يا لاهي بالمطالع متى أجاب بالبلاء لولا هدى ما مشكلة لازمي ما قد أجلي بشار المولد مولدي كرنا بالمنتدى حصل الرسول سيدي حبيبنا المبجلي على لولا الحبيب المنتدى من لما سيدي تدى ودينه الذي ارتدى إلهه في الأزل بشار المولد ذكرنا بالمعتدي أصل الأصول سيدي حبيبنا المبجلي على أعلم به ذنوبنا أعلم به سنازلا مفخما مبجلا قد فاقوكو يا رسولي على أعلم بشار المولد مولدي كرنا بالمعتدي متأدي أصل الوصول سيدي حبيبنا المبجلي على أعلم به نتلا سبع المثاني مسجلا ونور تحصلا من مجده المحصل ألم بشار المولد كرنا بالمعتدى حصل الوصول سيدي حبيبنا مبجلي على أهل به من فاضل معطل وواصل مواصل وكامل في الناس خير مكمل ألم بشار الولد ذكرنا المعتدي معتدى أصل الوصول سيدي حبيبنا مبجلي على به من ماجد مماجد وعابد محمد وواجد وموجد مكول على بشار المولد كرنا بالمعتدي معتدى حصل الوصول سيدي حبيبنا مبجلي الله صل على الإسنين
لكل سنين وسر في زبيني وزكى سيد الحسن سعد المولد حسن الرسول زيدي سيدنا محمد رسول الله